I have fams, and of course, I remember humble self, the feminine VJ Jobless. Don't forget, I'm an African, I'm a Nigerian, and proudly I can say, Omo Yoruba me, and that's why I choose to use Aloye TV. Aloye TV, ó wù, ó dàgbà, kò relẹ̀ mọ́. Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílé obì, ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́, ọmọ Ilase wọ́, ọmọ agbódòporo nímọ̀yìn, díẹ̀díẹ̀ lobì ń bá wọn rọ̀ lókìtì ọ̀gàn. Òkèèké lásọ ìgbájọ́, ẹ̀làgọ̀rọ̀ tí omi lásọ àwọn Ìjẹ̀ṣà. Òkè ọ̀hún lẹ́wọ́ wà ń bẹ̀lẹ̀ wálé mọ́. Ó yá ẹ̀jẹ̀ àrèlé, ọmọ oyè lókun, ọmọ agbódòporo nímọ̀yìn. Díẹ̀díẹ̀ lobì ń bá wọn rọ̀ lókìtì ọ̀gàn. Ìgbà àkọ́kọ́ wọ́n ní wọ́n fọmọ olóbì níyàwó. Ìgbó dìgbà kejì wọ́n tún ní wọ́n fọmọ olóbì níyàwó. Ìgbó dìgbà kẹta wọ́n ní wọ́n fọmọ olóbì níyàwó. Ìgbà tó wá dìgbà kẹrìndínlógún mo wá bí wọ́n mo nítorí kíni wọ́n lọ́mọ olóbì kan ò ṣeré kọ́ bọ́kọ rẹ̀ rẹ̀ bí ọmọ olóbì kan ò sì ṣèyàn kọ́ bọ́kọ rẹ̀ rìnrìn àjò. Ìgbà tí ó yá mo wá fọmọ olóbì níyàwó tán owó dé ọlá dé. Èmi ò mọ̀ pé wọ́n ń pa ọmọ olóbì kan àjásowó ọmọ olóbì kan àjásọlà. Ẹni bá já kan ẹgbàá kan èèyàn tó já méjì ẹgbàá méjì ẹni gbé já mẹ́ta ẹgbàá mẹ́ta èèyàn tó já mẹ́wàá ìlórúgi owó nílé bàbá ẹ̀yin Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì. Ìjẹ̀ṣà òṣèré ọmọ orídìí ìsáná ilé lọmọ ẹrú ọwọ́ yín ti ń múná roko. Ìjẹ̀ṣà òṣèré ẹ̀yin lọmọ òṣùpá lé bí òlé ẹni ọ̀nà ọwọ́ rẹ bá tó ni kó tún ṣe. Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì. I have viewers, and of course, I remember humble self, the feminine VJ Jobless. This is Aloye TV. Don't forget to like, subscribe, and hit the notification bell of our TV. We love you.